amòfin àti àwọn agbẹjọ́rò lóríṣìíríṣìí wọ́n ti gba gbajúgbajà òṣèré adẹ́rìn-pòṣónú aláwàdà ní James Ọlárẹ̀wájú Omiyinka tọ́pọ̀ èèyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà. Wọ́n ti gbà á nímọ̀ràn wípé gbogbo nǹkan tí ó ń ṣe lásìkò yìí òun kọ́ ni ó yẹ kó máa ṣe, àti pé ní ìlànà òfin nǹkan tí ó yẹ kí ó ṣe òun kọ́ ni èyí tí ó lọ ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Ǹjẹ́ kí ni Bàbá Ìjẹ̀ṣà ṣe táwọn amòfin tí wọ́n fi ń gbà á nímọ̀ràn pé ọ̀nà tó yẹ kó gbà kọ́ nìyẹn? Ìyẹn máa ní orin tó gbé jáde èyí tó pe àkọlé ní Ẹni Wáyé Dáràn, tí ó fi ṣàlàyé gbogbo ohun tójú ẹ̀ rí ní ọdún 2021 tó fi dèrò ẹ̀wọ̀n èyí tó ṣẹ̀ṣẹ̀ jáde níbẹ̀ lóṣù kọkànlá ọdún tí ó kọjá. Ẹ rántí pé ọjọ́ 21 oṣù kẹrin ọdún 2021 ni àwọn ọlọ́pàá ni wọ́n gbé Bàbá Ìjẹ̀ṣà nígbà tí gbajúgbajà obìnrin adẹ́rìn-pòṣónú ní Dámilọ́lá Adékọ̀yà tọ́pọ̀ èèyàn mọ̀ sí Princess tó fẹ̀sùn kan Bàbá Ìjẹ̀ṣà pé ó fipá bá ọmọ ọ̀dọ̀ òun tí kò ju ọdún 14 láṣepọ̀, èyí tó jẹ́ kí Bàbá Ìjẹ̀ṣà kó padà di èrò ẹ̀wọ̀n, tó sì jẹ́ pé lọ́jọ́ 14 oṣù kẹfà ọdún 2022 on the 14th of June 2022 ó ní ilé ẹjọ́ ni ó dájọ́ ẹ̀wọ̀n fún Bàbá Ìjẹ̀ṣà inú ẹ̀wọ̀n ọdún 5, tó sì jẹ́ pé lóṣù kọkànlá ọdún tí ó kọjá ni Bàbá Ìjẹ̀ṣà ni ló parí ẹ̀wọ̀n ọdún 5 ẹ̀ tí ó jáde tó sì padà sí àárín àwọn èèyàn rẹ̀. Ṣáò látìgbà tí Bàbá Ìjẹ̀ṣà tó ti jáde lọ́dún tó kọjá, àwọn èèyàn wọn àgbúrò ẹ̀ rárá àti rárá, wọn àgbúrò kó ṣàlàyé nǹkan tí ojú ẹ̀ rí di ọ̀sẹ̀ tó kọjá tí ó gbé orin kan jáde èyí tó pàkọ́lé ẹ̀ ní Ẹni Wáyé Dáràn. Nínú orin náà ni Bàbá Ìjẹ̀ṣà inú ti tú àṣírí bí Princess bó ṣe tàn án tó fi iyán, ọbẹ̀ ẹ̀gúsí àti ẹran ìgbẹ́ tó fi tà wọlé, tó sì jẹ́ kó di mímọ̀ pé fíìmù kan tí Princess parọ́ fáwọn páǹfẹ́jọ ṣe ló fi tóun wá ilé ẹ̀, èyí tóun mọ̀pọ̀ ti dẹ páńpẹ́ sílẹ̀ fún òun, páńpẹ́ náà tó mú òun tó sì jẹ́ kí òun lo odidi ọdún 5 gbáko ní ọgbà ẹ̀wọ̀n. Nínú orin náà ni Bàbá Ìjẹ̀ṣà ti ń gba gbogbo èèyàn nímọ̀ràn pé ká ṣọ́ ni bá rìn o, ká sì ṣọ́ ọ̀rẹ́ tí wọn yóò máa bá rìn, pàápàá ọ̀rẹ́ tí wọ́n bá ti rí ní ọdún pípẹ́. Ṣùgbọ́n níparí orin náà, Bàbá Ìjẹ̀ṣà ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó kó yọ lọ́wọ́ ewu tó sì jáde ní ayọ̀ àti àlàáfíà. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí Bàbá Ìjẹ̀ṣà tí ó ṣe orin yìí, àwọn agbẹjọ́rò àti àwọn amòfin wọn ti ń gbà nímọ̀ràn pé n tó nílò kọ́ leléyìí o. Wọ́n ní tó bá mọ̀ pé òun ò jẹ̀bi gẹ́gẹ́ bó ṣe sọ, wọ́n ní ó lè pe ẹjọ́ kòtẹ́milọ́rùn kó sì kó àwọn ẹ̀rí sílẹ̀. Ó ní eléyìí ni yóò fọ orúkọ ẹ̀ mọ́, tí ó yọ kúrò ní orúkọ tí wọ́n fi ń pè báyìí pé ẹlẹ́wọ̀n, àti wípé orúkọ ẹ̀ tó ti wà nínú ìwé ìtàjọba Èkó lára àwọn tó ń fipá bá ọmọdé sùn. Wọ́n ní eléyìí ni yóò jẹ́ kí orúkọ Bàbá Ìjẹ̀ṣà kó mọ́ láíláí láti lè dupò òṣèlú tàbí ṣe nǹkan rere lọ́jọ́ iwájú. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́, tó bá jẹ́ pé orin lásán yìí ló ń kọ, wọ́n ní ò lè forúkọ ẹ̀ mọ́ o, ó ti bà orúkọ ẹ̀ jẹ́. Ṣùgbọ́n tán ni tó bá mọ̀ pé òun ò jẹ̀bi, kó kó ẹ̀rí jáde kó sì pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ẹ̀ láti jẹ́ kí ilé ẹjọ́ kí wọ́n yọ orúkọ ẹ̀ kúrò lára ẹlẹ́wọ̀n àti kúrò nínú ìwé ìtàn ìjọba ìpínlẹ̀ Èkó pé ó wà lára àwọn tó ń fi ipá bá ọmọ kéékèèké sùn.